mú lọ síbi ìrun kíkí. torí pé gbogbo wa lónìí àìmọye lomiì tí ń gba àwẹ̀ tó ní òun gba àwẹ̀ àmọ́ ìrun kíkí kò kí. Ọlọ́run bá sì sọ fún wa pé ìrun kíkí ọ̀rọ̀ yẹn ni kódà tá a bá pín ìrun tán tá a pè ìrun tán ẹ̀ẹ́rì pé àwọn tí wọ́n máa ń pè wọn muazin tán bá inna salat kanat ala lil mu'minina kitaba. pé ìrun kíkí ọ̀rọ̀ yẹn lọ́lọ́wọ́n bá ṣe é lé gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. ọ̀rọ̀ yẹn náà nìsí ni kí a ṣe kí ni o ká kí lásìkò rẹ̀ lọ́lọ́wọ́n bá wá ń sọ fún ànábì Muhammad. Ọlọ́wọ́n bá ní irun tí mo ní ẹ kí yìí irun tí mo pè yí pé kẹ́ ẹ máa kí yìí tẹ́yìn sì kí yìí táwọn àlìhùmọ̀ rẹ̀ ń kí yìí tí gbogbo ohun èèyàn tí àwọn tí wọ́n lójú ayé wa ànábì tí wọ́n ń kí yìí Ọlọ́wọ́n bá ní àwọn kan sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ ń bọ̀ lẹ́yìn wa ànábì tí wọn ò ní bẹ́ẹ̀ tí ó jásí pé wọ́n máa lọ irun yẹn láyé Ọlọ́run ní fàhálàbà mi ń bá dé khalifu adọ́hùn sọ̀láàtà. fàhálàbà mi ń bá dé khalifu adọ́hùn sọ̀láàtà. Ọlọ́run bá ní ìrẹ́ ànábì Muhammadu. sallallahu alayhi wa sallam. fàhálàbà mi ń bá dé. khalifu adọ́hùn sọ̀láàtà. àwọn àrólé kan ń bọ̀ lẹ́yìn wa ànábì. àwọn àrólé wo àwọn àrólé tí ń jásí wípé nígbà tí wọ́n bá dé ńgbà náà. adọ́hùn sọ̀láàtà. kò sí ohun tí wọ́n máa ṣe ju pé kí wọ́n máa rọ ìrun láre lọ. adọ́hùn sọ̀láàtà. àsìkò yẹn ni wọ́n máa wo bọ́ọ̀lù. adọ́hùn sọ̀láàtà. èmi ni Arsenal èmi ni Liverpool èmi ni Chelsea ìyẹn ni wọ́n máa rán lásìkò oorun. fàkàlàfà mi bá di ìmúkọ́lífún adọ́hùn sọ̀láàtà. ẹ wá wo ibi tí àṣetáàní lánàtúláì alẹ́ yìí tó wá gbé ọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn náà sí ó gbé sáwọn àsìkò oorun ni àgàgà weekend tó bá di weekend nísìnyí wọ́n á bẹ̀rẹ̀ bọ́ọ̀lù kan ní 12 wọ́n á parí ẹ̀ ní 2 wọ́n á bẹ̀rẹ̀ míì ní 2 wọ́n á parí ẹ̀ ní 4. wọ́n á mú táìmù yẹn wọ́n á gbé léra wọn débi wípé ìwọ tó o bá jásí wípé o ń ṣọmọlẹ́yìn ànábì tòótọ́ o ò ní láǹfààní àti kírun. fàkàlàfà mi bá di ìmúkọ́lífún adọ́hùn sọ̀láàtà. Ọlọ́wọ́n ọba ń sọ fún ànábì Muhammadu. sallallahu alayhi wa sallam. wípé àwọn àrólé kan ń bọ̀ lẹ́yìn ìwé ànábì adọ́hùn sọ̀láàtà. wọ́n máa rọ ìrun láre ni ìrun ni wọ́n máa rọ láre wàtábàwò ṣàwátì. yòdò ìdí ayé ni wọ́n máa tẹ̀lé. wàtábàwò ṣàwátì. ìdí ó padà tán ni wọ́n máa lé káàkiri. wàtábàwò ṣàwátì. ìrun kíkí ò ní jẹ́ pàtàkì fún wọn mọ́. wàtábàwò ṣàwátì. kódà wọn ò tiẹ̀ ní ronú kan ìrun kíkí mọ́ rárá iye tí wọ́n máa lé ni ìrun tí wọ́n máa lé ohun tí wọ́n máa lé òun náà ni pé ádà ilé ayé owó ọlá iyì òun ni wọ́n máa lé. Ọlọ́wọ́n bá sì sọ ó ní alhakumu takasuru. àtàsúrùtùm límọ̀ nǹkan ọ̀bẹ̀rẹ̀ pé gbogbo náà wáyé èlò èyí tẹ́ fi bára yín nínú sáré. lọ́lọ́wọ́n bá ṣe ń kí wàá ń lọ. wẹ́kọ́lá nàbí sallallahu alaihi wasallam. ibi tí ìkẹ́ àti ọlọ́lọ́wọ́n bá ń bẹ fún sọ pé ó ní inna awwala man yas'abu bihi li abudi. ó ní ntọ́mọ ẹ̀dá tá a bá kú tán tí ọmọ ẹ̀dá bá kú àkọ́kọ́ pé wọ́n fẹ́ ṣèṣirò iṣẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀dá ádámọ̀ lè ámàlì lórí iṣẹ́ tó ṣe ní ìgbà tó ń bẹ láyé yá ọmọlìkìyámọ́tì nígbà tí lọ́jọ́ ń gbèdé àlùkìyámọ̀. àsọ̀láàtù hú òun náà ni ìrun kíkí ẹ̀. wọ́n fẹ́ tú iṣẹ́ wò báyìí pé iṣẹ́ rẹ̀ o wọ́n fẹ́ tú kò sí ohun tó máa kọ́kọ́ wò ń bẹ̀ tó ju ìrun kíkí lọ. Ànábì wá ní fàyín sọ̀là hàt tẹ́nìyẹn tí ìwọ̀n ẹ̀ bá ti dá
fàkọ́dé àfúláhà irú ẹni bẹ́ẹ̀ ti là ó ti ṣoríire wàǹjà ó sì ti ṣoríire ó ti là ó ti ṣoríire. ó wá ní fàyín fàṣàdátì tí irú ẹni bẹ́ẹ̀ bá ti bàjẹ́ fàkọ́dé kábà irú ẹni bẹ́ẹ̀ ti dẹni ìbínú sí lọ́dọ̀ Ọlọ́run wàhásíra ó sì ti dẹni òfò. Ọlọ́run ọba wa ń sọ fún wa wípé fàkàlápà mi ń bá di kálífún nàdọ́wù sọ́lá. fàkàlápà mi ń bá di kálífún nàdọ́wù sọ́lá. àwọn kan ń bẹ ọ̀ ń bọ̀ tó yẹ sí pé ohun táwọn ọbí sọ yìí wọn ò ní tẹ̀lé. àdọ́wù sọ́lá. Ọlọ́run ọba ló sọ fún wa ó ní ohun táwọn ọbí sọ wípé tó bá gbé ìṣe pé tó fẹ́ ṣe ìṣirò iṣẹ́ oníkálukú pé wọ́n fẹ́ ṣèṣirò iṣẹ́ tèmi wọ́n fẹ́ ṣèṣirò iṣẹ́ tiẹ̀ èyí tí wọ́n kọ́kọ́ wò ń bẹ̀ òun náà ni irun kíkí rẹ. àdọ́wù sọ́lá. tó bá ti wá yẹ̀wò tí irun rẹ bá ti dá ó ti là ó sì ti ṣoríire. fàkàlápà mi ń bá di mọ̀álífún nàdọ́wù sọ́lá. àwọn tí wọ́n bá yẹ̀ irun rẹ wò tí wọn ò bá bà tó dá irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ti pòfo ó ti fi ṣòfò lọ́lọ́wọ́n ọba ń ṣe ní fàwáìlú nínú mùsọ̀línà. alladhina hum an salatihim sahun. ẹgbọ́n tọ́lọ́wọ́n bá sọ. alladhina hum yura'un. ọba ní fàwáìlú nínú mùsọ̀línà. ọlọ́wọ́n ọba ní gbogbo ẹni tí bá ti gbogbo ẹni bá ti ń kírun. fàwáìlú lil musallin. a gbọ́dọ̀ dúró ń bẹ̀ tá a bá ní fàwáìlú nínú mùsọ̀línà àti ká tètè tẹ̀síwájú. alladhina hum an salatihim sahun. ẹni àwọn aláṣìṣe tó máa ń sọ àná ló ń gbé àwọn tó ń kírun ṣépè kì í ṣe àwọn tó ń kírun lọ́lọ́wọ́n ọba ibẹ̀ yẹn ò kò sí full stop ń bẹ̀ ọlọ́wọ́n ọba ò fi full stop síbẹ̀ ó ní fàwọ́ẹ́lú nínú mùsọ̀lì náà lẹ́sìn náà wọ́n máa ń sọ láti yí àwọn ẹni tí ń jásí wípé wọ́n máa ń sọkànnù lórí irun yòdòyìndì ayé ni wọ́n ń tẹ̀lé. àwọn ẹni tí ń jásí pé tí wọ́n bá gbọ́ ìpè irun wọn ò ní yára dìde ńlẹ̀ kí wọ́n lọ kírun. wọ́n á máa wo bọ́ọ̀lù lọ́wọ́ wọn ò ní fi lé bọ́ọ̀lù lẹ̀ lọ kírun. àwọn láti sẹ́hún. wọ́n máa ń sọkànnù lórí irun ni. irun wákàtí márùn-ún ò jọ wọ́n lójú. a ní tọ́wọ́n bá ti kí ṣubú yìí ó ti tán. àbíwọ̀n jimá. tọ́wọ́n bá ti kí jímọ̀ àwọn irun ńláńlá lòun ẹlòmíì àtúndì irun ńláńlá lòun kí tóun bá ti kí jímọ̀ tóun ti kí irun ìdìlì fitiri ìdìlì adìyẹ tóun ti kí irun kí la máa pè kí ni ìdìlì fitiri tá à ń pè yẹn náà irun tunu àwẹ̀ àti irun léyà á lóun ti kí irun tán. meanwhile ọlọ́wọ́n ọba dìídì pèmí àti ẹ láṣẹ irun kíkí ni. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة. ọlọ́wọ́n ọba sọ fún wa wípé ká kírun ni kìtàbà mọ̀kútán sásìkò rẹ̀ ni kó wá gbọ́ wàásìkò kí wàásìkò kan ní wàásìkò wá sọ fún ẹ pé ìgbà tó bá kọ̀ wò pé kó lọ kírun ni kó lọ kírun o kì í ṣègbà tó bá kọ̀ wò pé kó kírun o àsìkò rẹ̀ ló gbọ́dọ̀ kí àsìkò ṣubú yìí ń bẹ àsìkò súrì ń bẹ àsìkò àṣírí ń bẹ àsìkò mọ́gìrìbì ń bẹ àsìkò ìṣá yìí ń bẹ àsìkò ẹ̀ náà la gbọ́dọ̀ kí sí lọ́lọ́wọ́n bá ṣe ní kitaban mawqutan. sẹ́wárí gbogbo ẹni tí ò bá ti ń kí lásìkò rẹ̀ ọlọ́wọ́n bá wá ń sọ̀rọ̀ tó fẹ́ ṣe wọ́n ní bàkàlábà. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة. ọlọ́wọ́n ọba ní ìrẹ́ ànábì Muhammadu sallallahu alaihi wasallam. tó bá ti di tó bá àwọn àrólé kan ń bọ̀ lẹ́yìn ìwà ànábì àwọn àrólé wo àwọn náà ni àwa tá à ń bẹ lórí ilẹ̀ yìí kì í ṣe pé ànábì bímọ dábàá sọ pé kábàá sọ pé kí
lórúkọ Fátímọ̀ nígbà tánábì kú ó bímọ bóyá àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ ànábì nìyẹn irọ́ o. Ẹsan wà Hùsẹ́ẹ̀nì ọ̀hún sí láyé gbogbo àwọn tí ànábì ọlọ́tí ànábì ti ń jásí pé wọ́n bá ànábì lò gbà kò sí kankan láyé mọ́nú wọn. tọ́ba wa ń sọ fún wa wípé tọ́ba sọ wípé fàkàlábà mi ń bá dì í. khalifun ada'u salata. àwa mi ń bá dì í tọ́lọ́wọ́n bá ń sọ náà lájókòó yìí. àwa náà ló jásí wípé ẹ̀rẹ́ lómi báyìí lórí live TikTok kò sí ohun tí ó máa ṣe ń bẹ̀ ju wípé yóò kàn máa bí ọ̀rọ̀ ayé lọ àsìkò òun á dé kò ní í fi ohun tó ń ṣe yẹn lẹ̀ kó lọ kí mu. ẹ tún máa rí tán máa comment sábẹ́ comment section pé ẹ ní lọ kírun ni kò sì ní gbọ́ kò sí ohun tó ń jẹ́ kí wọ́n máa rí bẹ́ẹ̀ ni wípé àdéhùn tọ́lọ́wọ́n ọba ti ṣe fànábì ni wípé wàkàlà fámi ń bá. àkàlàbà ìbàdí khalifun ada'u salata. wàtábàwú. shahawat. ilé ayé ni wọ́n máa lé owó ni wọ́n máa lé ilé kíkọ́ ni wọ́n máa lé mọ́tò rírà ni wọ́n máa lé ọmọ bíbí ni wọ́n máa lé iye obìnrin ni wọ́n máa lé mo fẹ́ lọ Amẹ́ríkà mo fẹ́ lọ London mo fẹ́ lọ Germany gbogbo yẹn ni ó máa wà nínú ìṣẹ̀mí wọn kò ní jẹ́ rántí àtijọ́ sí fọ́nà wọn ọba mọ́. wàtábàwú shahawat. yóò dóyìnbí ayé ni wọ́n máa lé ọlọ́wọ́n bá wá ní. fasawfa yalqawna ghayya. ọlọ́wọ́n bá ní ìwà ànábì fi wọ́n lẹ̀ o fi wọ́n lẹ̀ ṣáyà fi wọ́n lẹ̀ máa wò wọ́n fasawfa yalqawna ghayya ó pẹ́ ó yá o wọ́n padà wá bá ìyá mi Ọlọ́run. sawfa yalqawna ghayya. èmi Ọlọ́run máa padà gbá wọn mú ní gbígbámú tó le gbogbo ẹni tó ní irun kíkí kí ni irun kíkí jẹ́ kí ni kíní kan jẹ́ Ọlọ́run ọba ní ìwà ànábì fi wọ́n lẹ̀ fasawfa yalqawna ghayya. Ọlọ́run ọba ní ìwà ànábì fi wọ́n lẹ̀ fasawfa yalqawna ghayya wọ́n padà èmi Ọlọ́run á padà mú wọn. ẹ wá wo Ọlọ́run tọ́lọ́wọ́n bá dé wá àtútù wa Ọlọ́run bá wá fẹ́ tú wa lẹ̀ ó ní illa man taba. illa man taba wa amana wa amila salihan fa ulaika yadkhuluna al-jannat wa la yuzlamuna shay'a. Ọlọ́run ọba ní fasawfa yalqawna ghayya illa man taba wa amana wa amila salihan. Ọlọ́run ọba ní illa man taba àfẹni tó bá tètè túbá tó o gbọ́ pé ìrun kíkí àsìkò èmi gbọ́dọ̀ kí kó o túbá. For instance ẹni tó ń hùwà bí ìwọ náà máa mọ̀ pé ìdí mò ń ṣe yìí ìwà tí ò dání tọ́lọ̀ wọn bá ṣe promise gbà ìwọ tó hùwà bí ó jìyà ó ṣẹta tó o wá tètè ṣẹ́rí padà tó o wá sọ pé stigi tó o wá ń ṣe stigi fáàrù illa man taba. illa man taba. tó o wá ń ṣe stigi fáàrù lọ́dọ̀ Ọlọ́run. illa man taba. pé ìwọ Ọlọ́run ṣàforíjì fún mi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀. illa man taba. ṣé mo rí pé kò sí béèyàn bá ti ń kírun yóò gbà wá burú lọ́wọ́ ẹ̀ ẹni tí ò bá wá ń kírun ẹ lọ wo gbogbo ìwà tí ò dá ni ó máa bà lọ́wọ́ ẹ̀ ohun kan náà ni ó máa parọ́ ohun kan náà ni ó máa lu jìbìtì ohun kan náà ni ó máa ṣe 419 ohun kan náà ni ó máa ta tẹ́tẹ́ ohun kan náà ni ó máa gbólóṣó gbogbo àwọn ọ̀wà tí ò dá pátápátá ọwọ́ rẹ̀ ni ó máa bẹ ohun náà ni ó máa ronú pé lágbájá àbí kó kú lágbájá àbí kó bàjẹ́ fún ohun ni ò ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn láti hùwà tí ò yẹ kó hù àbí nígbà tó ní di àáfàá bá hùwà débi pé àwọn oníṣẹ́ ṣé wọ́n á èlé ẹ̀ pé kíní kan tí wọ́n rèé pé
pé oyin tó dáa jù ni pé kó padà wá máa ṣẹ̀ṣẹ̀ ṣe bíi tiwọn kó máa rúbọ bíi tiwọn torí kọ́rọ̀ tó máa ń sọ ó bá tiwọn mú. ìyí tó bá ti mú tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tí mùsùlùmí ń sọ ó bá ti kèfèrí mu ó yẹ kí wọn náà ti mọ̀ wípé òun ṣe mùsùlùmí kèfèrí ni òun kírun. ìyí tó wá yẹ kó o ṣe ń bẹ̀ ni wípé ìlàmọ́ntàbà kó o wá tètè ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run kó o túbá. ìlàmọ́ntàbà. kó o wò ó pé ó dàbí tí mo gbé lọ́wọ́ yóò dáa ni wọ́n ṣe ń hèlè mi yìí o. tẹ́ bá rí ọ̀kan tó ń ṣe wáàsí táyé ń bu ẹ lọ sọ dáadáa òdodo ọ̀rọ̀ ló ń sọ. tẹ́ ẹ rẹ́ni tó ń sọ̀rọ̀ pé báyìí ni kẹ́ ẹ ṣe ṣe báyìí ni kẹ́ ẹ má ṣe ṣe òdodo ọ̀rọ̀ ni torí wípé kí ni ẹ̀rí Ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá Ànábì Muhammad. àdìsí wa láti ọ̀dọ̀ anabu mi rẹ̀ tani lójú aláwùtálá ni ó ní kọ́lá sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul yakibidu Allahu al-ardu wa yatwi samawati biyamini summa yaqulu anna malikul hayna malikul ardi ẹ̀rí Ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá àdìsí inú àdìsí ìfòlùsí ni Ọlọ́run ọba ànábì wa ń sọ àbúrò ló gbà wá ó ní kọ́lá sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam ó ní òun gbọ́ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé yẹ̀kúlù ó sọ wípé yakibidu Allahu al-ardu Ọlọ́run ọba máa kó gbogbo ilẹ̀ wàyẹ́ ti wí sàmọ́ wá ti bìyẹ̀mí àti sọ́mù ó máa wá kó sọ́mù sápá ọ̀tún ẹ̀ báyìí súnmọ́ yẹ̀kúrú Ọlọ́run á bá máa wá sọ wípé anna mọ́líkù pé Ọlọ́run ọba máa wá béèrè pé ọba ayé dà pé èmi o anna mọ́líkù èmi lọ́ba lónìí anna mọ́líkù èmi lọ́ba lónìí wà áyínà mọ́líkù lè háìdì ọba ayé dà ọba tó pàṣẹ pé èmi lọ́ba lánàá èmi nígbà èmi làwọn ohun dà áyínà mọ́líkù èmi rè èmi lọ́ba lónìí wà áyínà mọ́líkù lè háìdì ìgbà náà ọba kan ò ní tó sọ̀rọ̀ olórí ẹ̀kan ò ní tó sọ̀rọ̀ apàṣẹ kan ò ní tó sọ̀rọ̀ Ọlọ́run nìkan lẹni tí ó kù tí ó máa sọ̀rọ̀ lọ́lọ́wọ́n bá ṣe ń tètè pa wá láṣẹ ká tètè tú bábá yìí gbogbo wọn tó já sí pé o ò tí ì máa kírun torí bẹ́ẹ̀ ò bá tí ì máa kírun ìwà aburú sì máa wà lọ́wọ́ ẹ̀ ìwà aburú kò ní fílẹ̀ láyé tẹ́bá rí tẹ́lẹ̀ mi ṣe wallahi tó lọ ìsúnmọ́bìlà mo rántí ẹrú Ọlọ́run kọ àbí kápẹ́ lẹ́rú Ọlọ́run náà ni ẹrú Ọlọ́run yìí a máa ṣe social media dáadáa àmọ́ gbogbo ìgbà tó bá ṣe yóò mú tẹ́sùbà lọ́wọ́ báyìí yóò máa ní wallahi tó lọ ìsúnmọ́bìlà wallahi tó láì irọ́ ló ti pa ó lè lóun fi kàábà búra ó lè lóun òṣè kankan rí irọ́ ló ń pa ọ̀ǹtì ìgbà tí ìkọ́nú àìní àṣírí ẹ̀ tú tó ń di pé a ní bí nǹkan bá ṣe tó bá ní ẹfomi lo kíní á ní àwọn ọmọ mi fi lo nǹkan àbí kó wọn ó fọtí lò àbí kó wọn ó fi stout lò á sì máa ṣe wà láìtàláì kódà á tún máa ká kó òyàn báyìí pé lágbájá ìṣe ìwọ̀n agbóhùn bá tiẹ̀ jẹ́ kódà ibi ó lè dé ó takò mọ́mú Ògbómọ̀ṣọ́ tí pé àfi kó wọ́n rẹ̀ yín ẹ̀sẹ̀ àṣeṣe ni pé àṣeṣe ló máa ń fọtí lóṣẹ́ àṣeṣe ló ń fi stout gbó agbóhùn á sì máa pẹ́ wà láìtàláì lórí social media ìyẹn lẹ́ẹ̀ fi mọ̀ wípé kò sí èèyàn Ọlọ́run ẹ wá jókòó báyìí kò sí èèyàn Ọlọ́run àfẹni tọ́lọ́wọ́n ọba bá sọ pé èmi rèé lọ́lọ́wọ́n ọba ṣe ń sọ fún wa yìí pé. ìlànà tàbá wà á mọ̀nà wà á mílà sọ̀lẹ̀ hàn. Ọlọ́wọ́n ọba ní ìlànà tàbá wà á mọ̀nà ṣé ọmọ pé téèyàn
ìsìnkìfàrù tó ń ṣe yẹn sá. èmi ṣe ìsìnkìfàrù Ọlọ́run ṣàforíjì fún mi ǹjẹ́ mo nígbàgbọ́ lórí ìsìnkìfàrù tí mo ṣe. àbí ẹni tó sọ pé wallahi tallahi súnmọ́ mi láì báyìí ni wallahi tallahi súnmọ́ mi láì kíní kan ni tó o sì mọ̀ pé irọ́ lòun pa tó sì wà nínú pé tó o bá ṣe wallahi tallahi lórí irọ́ o gbọ́dọ̀ gba àwẹ̀ ẹjọ́ mẹ́ta mọ́ yẹ àwẹ̀ tó yẹ kó o ti gbà láyé ó lè kọ́ mẹ́lòmí ó yẹ kó ti nà wèrè ni. إلا من تاب وآمن وعمل صالحا. ó wá gbàgbé eléyìnbó tó sọ pé a scope cannot scope a scoper unless a scoper scope a scope ọlọ́wọ́n ọba ní scoper a scope làwa àwa scoper àlè scoper ọlọ́run ni ló wá fẹ́ máa tàn jẹ tó o bá ń tàn àwọn èèyàn jẹ lójú ayé tó ń jẹ́ káwọn èèyàn máa wò pé èèyàn ọlọ́run ni ẹ̀wọ̀n náà mọ̀ pé nínú odò òkun ẹ̀wọ̀n ṣe èèyàn ọlọ́run bí kò bàjẹ́ fẹ́ lòmí ló wá. ìwọ náà mọ̀ yìí pé ìwà tó o gbé dání kì í ṣèwà ẹni ire ìwà ẹni ibú ló gbé dání. ọlọ́run ọba wa ní ìlàmọ́ntàbà àfẹni tó bá ṣe kí ni o tó bá túbà wàhámọ́nà tó wá ṣe kí ni tó wá nígbàgbọ́ wàhámílà sọ́ọ̀lìà tó wá ń ṣiṣẹ́ eré. iṣẹ́ eré wo ló wà lọ́wọ́ èmi àti ẹ̀gbọ́n? Ramadan ló dé yìí ṣó yẹ ká sì réyàn kan kó máa bú yàn kan? Ramadan tó yẹ kí gbogbo wa kémi ó pè ẹ́ kí wọ́n ó pè mí kí gbogbo wa wá jọ máa ṣe kájọ máa jẹ ká ṣe bẹ́ẹ̀ nígbà ìjàrí rárá ká ṣe bẹ́ẹ̀ nígbà nǹkan kò tiẹ̀ kò bá wá pọ̀ rí kàkà ká ṣe bí àní ṣe ìjà láti máa bára wa jà lágbájá ò mọ náàwù lágbájá ò mọ sọ́rífù dẹ̀dẹ̀wù rẹ lélẹ́yìí ìkan ní èèyàn kan dẹ̀dẹ̀wù rẹ̀ ìkan ní èèyàn kan ọmọ àparò àwa ń tì í síra wa ta ló mọ àparò ta ní dẹ̀dẹ̀wù rẹ̀ ta ló mọ kéwú ta ní ò mọ kéwú ta ló ní ẹ̀pá ta ní bàbá èkó. wàmílà sọ́ọ̀lì hàn. ta ló ní ẹ̀jájá. àwọn nǹkan tí ò yẹ kó máa wà nígbà Ramadan òun láà máa rọgbọn apálẹ̀ nígbà Ramadan. ta ní búrẹ́dì Agége nínú Ramadan. إلا من تاب وآمن وعمل صالحا. àwọn ọkọ̀ náà láà máa mùsùlùmí kan ní wá o a máa wá lélẹ̀ báńdíìtì ni inú ara wa tún pe ara wa ní báńdíìtì inú ara wa pe ara wa lápáyàn inú ara wa àpèyàn kan ní búrẹ́dì Agége inú ara wa àpèyàn kan láàmú àparò inú ara wa là ń pèyàn kan lẹ́ni là ń pèyàn kan ní àjàjà. وعمل صالحا. a tún máa pe ara alátakpàkò làwọn o ẹ wo gbogbo àwọn jákujàku tá a tún mú wọnú Ramadan ọlọ́wọ́n ọba sì sọ pé wàá mílù sọ̀ọ̀lì á ṣé mi ṣe iṣẹ́ eré ṣé wọ́n náà ṣiṣẹ́ eré ìjẹ́ ẹ̀sán àwẹ̀ ìjọ wà lára èmi àti ẹ báyìí. àwa rí wáàsí ṣe wáàsí èsì ọ̀rọ̀ ni mo fẹ́ lọ fún lágbájá lẹ́sí ọ̀rọ̀ níbi òde Ramadan wọ́n pè é sóde public Ramadan lecture wọ́n fún ẹ ní topic this is what you are going to deliver for us this is your topic kí ló wá dé tí topic yẹn ṣe èyí tó di èsì ọ̀rọ̀ ńgbà ó débẹ̀. ọlọ́run bá sì ní wàá mílù sọ́ọ̀lì àṣẹ́wọ̀ wá jẹ́ ni tó ń ṣiṣẹ́ rẹ báyìí. sẹ́kẹ̀kẹ́ni tó ń ṣiṣẹ́ rẹ nínú ọ̀sán Ramadan ẹ wàá bọ́ sórí agbágbé ẹ máa wá ní lágbájá yẹn kò mọ kí tó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ yàn kó fún lẹ́sì tí wọ́n ò bá fún lẹ́sì sọ́wọ́ ní kó má sọ́wọ́ ní kí wọ́n má jẹ́ èèyàn tó pa ìsìlámù ni. torí tá a bá ń sọ̀rọ̀ irun tá a bá sọ̀rọ̀ pé irun kíkí lóòótọ́ irun kíkí a gbọ́dọ̀ kí àmọ́ àwọn criteria tó rọ̀ mọ́ irun lọ́wọ́ ọba ṣe ń sọ fún wa wípé ilá mọ́ntàbà wàhámánà wàhámínú sọ́ọ̀lì. nǹkan mẹ́ta lọ́wọ́ pàpà
kọ síbẹ̀ yẹn. kẹ́ ẹ tó mọ̀ yí pé fàkàlábà mi bá dé kálífù àdóhùn sọ̀rọ̀ àti wọ́n tábà ṣàyẹ̀wò àti ìlàmọ̀ntàbà ìlàmọ̀ngàyà pé tó bá di ìrọ̀lẹ́ ayé wa ànábì ò lẹ́yìn àwọn àrólé kan ń bọ̀ lẹ́yìn wa ànábì ò. àdóhùn sọ́lẹ́tà. tó jẹ́ sí pé wọ́n máa ráhùn láyé ni. wọ́n tọ́ba ń ṣàwá àti. o kò sí ohun tó máa lé ju gbogbo ìdí ayé lọ. fọ́fọ́ ìgbà àwọn olùkọ́ fàṣàwọ̀ fàyẹ̀lì kò lọ gẹ́yà pé ọlọ́run ní ó gbá yà wọ́n bò ń bọ̀ wá gbá wọn mú pẹ̀lú yà. ọlọ́run á ní ẹni tó wo ní fìyà jẹ nínú wọn ilá mọ́ntàbà. nǹkan mẹ́ta yẹn ló gbọ́dọ̀ dì mú o. wàá túbá wípé mi ì ní parọ́ mọ́. wàá túbá pé mi ì ní lu jìbìtì mọ́. wàá túbá ò ní ta tẹ́tẹ́ mọ́. wàá túbá mi ì ní ṣe ṣìnà mọ́. wàá túbá mi ò ní jalè mọ́. wàá túbá mi ò ní parọ́ mọ́ yàn mọ́. wàá túbá pé mi ò ní ronú kéèyàn ó jábọ́. wọ́n ní wọ́n sọ ọ́ lẹ́yìn tó bá wá túbá tán wàá nílẹ̀ sọ̀lẹ̀ ẹ́ ó máa wá ṣiṣẹ́ rere. iṣẹ́ rere ni wípé kó o má jẹ́ ó bàjẹ́ fọmọ ọlọ́mọ. iṣẹ́ rere ni má jẹ́ kó ọmọ ọlọ́mọ ó jábọ́. iṣẹ́ rere ni kó o tún tẹ̀lé ẹlẹ́ni ṣe. ọlọ́wọ́ anabi Muhammad sallallahu alaihi wa sallam ó ní láàyò mímu àdúgbò bàtà yóò ìbàlẹ̀ àhírímọ́ yóò ìbò nọ́fùsì. anabi ní àìtí lè pẹ́ lórí ìgbàgbọ́ òdodo ata yuhimali ahimọ yuhibu nọfsi ó dìgbà tó o bá tó nífẹ̀ẹ́ sí ìyàn déédéé tó o nífẹ̀ẹ́ sí rẹ̀ sẹ́ni tó o fẹ́ kó jábọ̀ yẹn ṣé wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n náà jábọ̀ sẹ́ni tó o ní kí wọ́n yọ kí wọ́n lè bọ́ síbẹ̀ yẹn ṣé ìwọ náà nífẹ̀ẹ́ kí wọ́n náà bọ́ síbẹ̀ kan yọ ẹ́ kán fẹ́ lómi síbẹ̀ ẹni tó o ní kí wọ́n pa yẹn ṣé wọ́n náà o nífẹ̀ẹ́ pé kẹ́lòmí o pa ẹ́. ẹni tí wọ́n pè lọ́mọ àparò yẹn ṣé wọ́n náà nífẹ̀ẹ́ kó pè wọ́n náà lọ́mọ àparò ẹni tí wọ́n pè ní bandit yẹn ṣé wọ́n náà nífẹ̀ẹ́ kí wọ́n pè ẹ́ bandit ẹni tó ń pè ní búrẹ́dì agége ṣé wọ́n náà nífẹ̀ẹ́ kó pè ẹ́ búrẹ́dì agége ẹni tí wọ́n pè ní dẹ̀dẹ̀wù yẹn ṣé wọ́n náà pè ẹ́ ó nífẹ̀ẹ́ sí kí wọ́n pè ẹ́ ní dẹ̀dẹ̀wù yẹn. wọ́n ní lọ sọ́ọ́lù hàn. ìdí ramadanu gbé wá bá wa nìyẹn wà á mi lọ sọ́ọ̀lì à ká ṣe ṣe é. ìwọ mẹ́wàá wípé lágbájá sọ ohun tí ò da ìyẹn ni mo fi máa ń dúpẹ́ wípé ara wọn àfáàní tẹ̀lé. wàláì tàláì sheikh muhammadu muhibudin ajanamalaya-de ní rí wọn kọ́ fèsì ọ̀rọ̀ èsì tó kan bàbá oníbàbà kò tẹ̀ sí ìtókàn wọ́n pẹ̀lú orí social media. bàbá wa àṣek dr tọ́lá àti Yunus ayélujára rí i pé kàtí bàbá kan sọ wípé àwa tá à ń dá ramadanu ó ṣàṣepè fúnra rẹ̀ láì ṣàwà ìmọ̀ọ́mù sì ti ṣe wá àsìdarí ni ìmọ̀ọ́mù ti pé gbogbo ẹni tó bá wá ń sọ fún wa bóyá ó bá wà nínú àwẹ̀ kó wá máa sọ fún wa pé àwẹ̀ tẹ́ ń gbá yẹn àwọn ibu ọ̀nì gbọ́dọ̀ fún lẹ́sìn ti kẹ́ ẹ̀ sọ wípé inni sọ́ọ̀hìmù èmi ò mo gbà àwẹ̀ o. ìyẹn lèèyàn fi ń lẹ́sùn àwẹ̀ ẹjẹ́ àníṣó torí àkókò wa. fàwùlà ìgbà ìdíkùlù àlìjànnàtà. sẹ́ẹ̀rí gbogbo àwọn tó ìwọ tó bá ti ta tó o ti túbá tó o wá nígbàgbọ́ nínú túbá tó o túbá tó o tún wá ṣiṣẹ́ rere. fàwùlà ìgbà ìdíkùlù àlìjànnàtà. irú gbọ̀gọ̀rọ̀ irú wa bẹ́ẹ̀ bí irú èmi náà èèyàn ò gbọ́dọ̀ kárẹ̀ mọ́mọ́ náà àáfàá kò kí ọ̀hún ló ní bá àáfàá òun bá sọ pé kọ́wọ́n wọná iná lòun ó wọ̀ èmi ò lè sọ àáfàá mi ò lè ní kí n wọná bó bá tẹ̀ sọ pé mi ì lè tẹ́lẹ̀ ìyẹn ò ṣe pé èèyàn kọ̀ sáàfin àìlẹ́nu ì lè tẹ́lẹ̀ nì ò ṣe máa ní wọná o ò ní kí n wọnú èsì ṣé bí ọ̀rọ̀ èsì lọ́lọ́run ròyìn ẹ máa gbọ́ ìròyìn tọ́lọ̀ wọn bá sọ pé ó wà lálùjọ náà. fàwùlà ìgbà ìdíkùlù àlìjànnàtà wàlá yuzlamun. ọlọ́wọ́ bá ní
ulaika yadkhuluna al-jannata. yadkhuluna al-jannata pé gbogbo orú àwọn tó bá ti gba gbogbo iṣẹ́ tá a sọ yìí yadkhuluna al-jannata àwọn ni wọ́n wọ àlìjánná. yadkhuluna al-jannata. wala yuslamu shay'an. ọlọ́wọ́n ọba ní àní ṣàbòsí pẹ̀lú pé wọ́n fẹ́ wà àlìjánná yìí. ìtọ́ bá ti mú ẹ tó ti túbá pé mi ò ṣe léyìí mọ́ ramadana yìí mo bọ́ lè kalẹ̀ ramadana mo bọ́ lè kalẹ̀ ramadana ìjẹ́ kí irú àwọn ọkọ nísìn àwọn ìyàwó wa ń gbádùn wa lásìkò yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ ń gbádùn wa ńgbà tó bá dẹ̀yìn ramadana náà ọkọ ẹlòmíì ti wọlé ní 6 a máa wá wojú ara wọn bébì mi ṣe é ti ṣe oúnjẹ ṣe é ti ń jẹ oúnjẹ ìṣínú tó bá dẹ̀yìn ramadana ló jẹ orí bẹ́ẹ̀. ọlọ́run ọba ní tó gbẹni tó bá ti ṣe ní eléyìí ọlọ́run ọba ní wọ́n wọnú àlìjọ náà wàlá yusuf. ọlọ́run ọba wá fẹ́ sọ owó àlìjọ náà tó fẹ́ wọ̀ ṣé mo dá àlìjọ náà bó oríṣiríṣi. جنات عدن التي وعد الرحمن عباده. sẹ́rí tó bá sọ pé àlìjọ náà ó pé oríṣiríṣi o àlìjọ náà pé oríṣiríṣi àwọn àlìjọ náà kọ orúkọ ọlọ́ṣogbo àlìjọ náà lòun náà àmọ́ àlìjọ náà tọ́lọ́ṣogbo kò ń síná. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب. àwọn àlìjọ náà kan wà tó já sí wípé àwọn abúlé kò ní àwọn ò ní omi lò wọn ò ní rí ná àwọn náà ń gbélé ayé àlìjọ náà kan náà nìyẹn. àlìjọ́nà lẹ́kì phase 2 wá kí mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ kí wọ́n tó di mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n máa ń gbé wa lọ sí lẹ́kì ńgbà náà láìla lẹ́kì phase 2 subhanallah wọ́n á gbé wa lọ síbẹ̀ ńgbà náà yìí pé ká lọ ṣàdúrà fẹ́ nìkan ńgbà kọ́kọ́ débẹ̀ orí bẹ́ẹ̀dì visitor room wọn máa kọ́kọ́ lọ máa wá sí èsì sórí èmi tí ṣé ọlọ́ṣogbo tí ò sí náà ìṣiyèsí sórí ìmọ̀ọ́mọ̀ àmà wá wà kàbíwùdà tó gbà yẹn ní ìtì ìmọ̀ ajẹ́ kàbísọ̀rọ̀ kàbíwù náà náà abdulkabida ibi tí ń bá wà ní wa ni mo wà ń bí sà o ti ń ṣe fàájì màá ní mo ti ń ṣe fàájì mi báyìí àwọn àlìjọ náà lẹ́kínù àwọn àlìjọ náà tó jẹ́ pé ó máa ṣàdúrà inú àá máa dùn ṣé wàá nù lẹ́kì ó máa ṣàdúrà hàn ní sọ pé ìwọ gan gbọ́dọ̀ máa mọ̀ pàdúrà ti ń gbà ó yàtọ̀ síbi tó ti máa ṣàdúrà tẹ́ka ti ta ẹ̀ tí mo á máa jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́fọ̀n á máa kùn yẹ́ ẹ létí. tóòrù á máa mú kò ní yá kó o bọ́ṣọ kò ní yá kó o bọ́ jàlábíà ó kàn ní kó o yọ fìlà lórí pé torí ooru. àwọn àlìjọ náà póríṣiríṣi náà bẹ́ẹ̀ àwọn àlìjọ náà yẹn lọ́dọ̀ wọn bá ń ròyìn fún wa yìí. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب. ọlọ́wọ́n ọba ní jannati adinilẹ̀tì. àlìjọ́nà tó já sí pé ìkẹ́ wa a ti fi síbẹ̀ fáwọn tí a kú tí a ti promise. àwọn àlìjọ́nà tí já sí pé ọlọ́wọ́n ọba ti ṣe nídẹ̀ra fún wa. tó já sí pé kò sí nǹkan mi tó fẹ́ ṣe mẹ́jọ ju kó tó sùn kó máa jí lọ kó dẹ̀ máa ṣe fàájì. innahu kana wa'duhu mọ̀. إنه كان وعده مأتيا. ọlọ́wọ́n ọba níṣẹ́ rí àwọn àlìjọ́nà yẹn àwọn àlìjọ́nà tá a ti promise yẹn wọn tó bá ti tú bá nù. ọlọ́wọ́n ọba wa ní لا يسمعون فيها لغوا ولا سلاما. ó ní nínú àlìjọ́nà tá a sọ yìí ìdẹ́ máa fi mọ̀ pé àlìjọ́nà tá a sọ yẹn ó yàtọ̀ sí àwọn òde ọlọ́wọ́n ọba ní láyé sí màún náà fi yá. láti wọ́n ilá sàlámà ọlọ́wọ́n ọba ní àlìjọ́nà tá a sọ yìí àlìjọ́nà tó ń já sí wípé láyé sí màún náà fi ẹ̀ẹ́ní gbọ́ọ̀rọ̀ aburú níbẹ̀. ẹ̀ẹ́ní gbọ́rọ̀ pé ẹ̀pà ẹ̀ẹ́ní gbọ́ orin kómi ń bẹ̀ ẹ̀ẹ́ní gbọ́rọ̀ aburú ń bẹ̀ ẹ̀ẹ́ní gbọ́kọ́ máa ṣépè ń
ẹgbẹ́ àjọsọ àbíwọ ọlọ́ṣogbo ìgbọ́n máa mú náà dán kí la máa sọ á ní up nepa àwọn wèrè bọ́ba tún múná dé wọ́n bá tún múná dé àwọn wèrè tún múná dé ní gbọ́ owó ẹ̀ níbi tó já sí pé kò sí kí náà ń lọ. ìjọ ní tí mo lọ sí Kútọ́nù kọ́lá lọ àṣà retí kan múná lọ ọ̀múná la tún retí kan múná dé ọ̀múná dé àbí kan múná lọ ọ̀múná lọ ilẹ̀ ṣú ilẹ̀ mọ́ ilẹ̀ túṣú ilẹ̀ tún mọ́ ọ̀tún múná lọ. mo ní ẹnu o ṣé àlùjọ náà tó ń sọ ládé yìí ni àbí ó sì kọ àlùjọ náà mi. yẹ́sìmá ọmọ fi ọ̀nà dúró mi lọ sọ̀rọ̀ náà. àwọn àlùjọ náà tó jẹ́ sí pé ẹ̀ẹ́ní bá lọ́gí wọ́n àwọn ọ̀rọ̀ tí ò da àwọn ọ̀rọ̀ aburú àwọn ọ̀rọ̀ òṣì àwọn ọ̀rọ̀ àánú àwọn ọ̀rọ̀ àdánù ẹ̀ẹ́ní bá ń bẹ̀. ilá sàlámà yàtọ̀ sí ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ oríire ọ̀rọ̀ aṣoríire bíi kọ́ máa yòǹgbọ́ ọlọ́run la ilaha illallah la ilaha illallah ó dá bàbá bẹ̀nu ẹ máa bọ́ orúkọ ọlọ́run ni wọ́n máa pè lálùjọ náà tọ́lọ́wọ́n bá sọ pé gbogbo ẹni tó bá ti túbá tó nígbàgbọ́ tó sì ṣeṣẹ́ rere àlùjọ náà tọ́lọ́wọ́n promise ká máa wọ̀nù ọlọ́run bá tún wá ní. wàlá òrùlé fúnlọ bókèrè tán àṣírò. ọlọ́run bá ní wàlá rísíkù hù nínú àlùjọ náà yẹn ní ṣiṣẹ́. wàlá òrùlé. ìjẹ ìmú yín ti wà ń bẹ̀. wàlá òrùlé. o fẹ́ kọ́lé ó ti wà ń bẹ̀ kò ilé wo ló tẹ̀ ń kọ́. wàlá òrùlé. mọ́tò wo ló fẹ́ rà gan. wàlá òrùlé. ṣebí o tó jẹ́ kẹ́lòmíì kó máa ṣe ọlọ́run nu. rísíkò lọ́rùn. ẹ bá kẹ́lòmíì tó múra kọ́ọ̀kan torí 1 million ló ṣe múra. wàlá òrùlé. nígbà tó gbọ́ pé tọ́líà ọmọ bàbá Mùdírù ó sọ̀rọ̀ ọjọ́ tán fún 1 million lẹ́lòmíì náà ṣe ń jáde bí bàbá Mùdírù bá ní bá wọn náà wọ́n wọ̀ kò sí ohun tó fà 1 million lòun náà ń sáré ẹ̀. fúnlọ bókèrè tán àṣírò. ọlọ́wọ́n ọba ní nínú àlìjọ́ náà tá a sọ yẹn láwọn múrísìkù mú ó ní tonú pé kó o bá tèèyàn jẹ́ kó o tó jẹ torí ìjẹ àti ìmú wà ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ní. ìyá bókèrè tán àṣírò. kì í wá ṣe bẹ́ẹ̀ mo jẹ tàárọ̀ mi ìrí tọ̀sán jẹ mo jẹ tọ̀sán mi ìrí talẹ́ jẹ àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ òun ní bẹ nínú àlìjọ náà tá a sọ yìí kó o sùn kó o jẹun kó o sùn kó o jẹun kó o sùn kó o jẹun kódà kó ló gba àwọ̀dù nínú àwọn tí máa ń sùn ó sùn yóò sú ẹ yóò táyà ó tún jí ó tún jẹun inú ìdára ló máa wà nínú àlìjọ náà tó lọ́wọ́ bá sọ yẹn. sílíkà lìjánátù. aláwọ̀ bá wá ní àlìjọ náà tó ń sọ yẹn o. àlẹ́tí inú ìsúnmí ní báàdìnà. ẹyẹ ní àwọn àlìjọ náà tá a promise àwọn tá a sọ yìí o. àlìjọ náà tá a sọ yìí o tá a promise àwọn tá a sọ wípé tán bá ti dúró báyìí. ìró fún mi ní báàdìnà. àwọn tí ń gẹ́sìbẹ̀ àti promise wọn pé a fẹ́ fún àwọn àlìjọ náà yẹn nìyẹn. máa tààmà bàkí tẹ̀kí. mọ́ngánà tẹ̀kíyá àwọn ẹni tó ṣe wípé kí ni mọ́ngánà tẹ̀kíyá tí wọ́n bẹ̀rù Ọlọ́run torí ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun ni ó padà jèrè Ọlọ́run tó o bá ti bẹ̀rù Ọlọ́run náà ò ní ti jú ọ̀nà ẹni tí màálù ò bá tí kẹ́tẹ́kẹ́tẹ́ ò bá ti tijú àti dá olówó ẹ̀ mọ́lẹ̀ olówó náà ò ní tijú àti dáńgì tá a bá ti tijú ọlọ́run náà ò ní tijú wa ramadana fi tijú ọlọ́run ramadana má fi hùwà tí ò da ramadana má fi ṣèṣe sí tí ò da ramadana má fi parọ́ ramadana má fi lu jìbìtì ramadana má fi ṣe ṣìná ramadana má fi mutí ramadana má fi ta tẹ́tẹ́ ramadana má fi gbólóṣó tó o bá ti ní
gbogbo àwọn yẹn tó ò ti ṣe gbogbo àwọn yẹn ọlọ́run ọba sọ wípé. kàlùjọ náà tó lè tí. ọlọ́run ọba ní àlìjọ náà tó wọn ọba ọlọ́run ọba ń ròyìn yìí o. ó fi ní rúbà bò mọ́. òun lòun promise gbogbo àwọn ẹrú sí ọlọ́run ẹrú sí àwọn ẹni tí ń ṣe wípé wọ́n ń páyà òun ọlọ́run máṣe ìṣàánú wa. àlùjọ náà ó dùn létí láti gbọ́ lóòótọ́ àmọ́ iṣẹ́ rẹ̀ le púpọ̀ ọlọ́run jọ má ṣàfihàn wa lọ́rùn ọlọ́run má fi ní wa lára ọlọ́run jọ eléyìí tá a sọ èyí tó bá jáde sọ́mọ̀ ẹ̀kọ́ ọlọ́run kó ṣàforíjì fún wa tó kò sẹ́ni tó pé kó tẹ̀ jẹ́ pé àwa ọmọ kéwú báwo la ṣe ní í ṣì sọ àmọ́ ọlọ́run lọ́ba aláforíjì kọ́ lọ́ má ṣe ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ètò bá jáde sọ́mọ̀ ẹ̀kọ́ ọlọ́run ṣàforíjì fún wa ètò bá jáde gbọ́ náà kọ́ lọ́run ṣàforíjì fẹ́ni náà tẹ́ gbọ́ kọ́ lọ́run kó jọ kó má ṣe láì ṣàánú wa.